aláṣẹ Swagger TV bẹ́ẹ̀ tó máa léwu sí àwọn tó lúwayé fújì rẹ̀ alábàbí ọ̀dàdá àwọn tó aṣíwájú òfin ọ̀sán fọlọ́ọ̀dọ́ báyọ̀ wá bàbá tùnú máa wọlé para Swagger TV ni ẹ máa wò 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 Swagger 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 TV ni ẹ máa wò 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 Swagger TV ni ẹ máa wò. Kò sí nǹkan tó jẹ́ bí ju tó a lè lọ kó máa lọ wájú máa máa tẹ̀lé lẹ́yìn. Gentleman, èmi ò kì í ṣe 419 mi ò kì í ṣe oníjìbìtì my name is Mr. Magic láìnú ẹ yọ àwọn ìsìta dá padà fọwọ́ ṣojú ẹ báyìí. Kí lẹ rí. Bashiru Shanga Bashiru Shanga Bashiru Shanga 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 fọwọ́ kan ọmọṣẹ́. Wo ọmọ tó ṣẹlẹ̀ headphone mi nìyẹn o tó bá wí kẹ́kọ̀ọ́ jẹ́ kí n gbọ́. Òwe lẹṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la fi ń wá. Ẹ máa gbádùn Gbẹ́ngà Adéwùsì ẹ sì gbádùn. Ìrántí àwọn akọni òṣèré olókìkí. Lọ́jọ́ tí tá a gbà bá kú á ní kán bá wọn tutù o kán bá wọn bá rìn o tutù o ṣọ́pọ̀. Tùmí ní gòdògòdò kí n bá tẹ̀mí rògòdò lé o bára wájú bá yọ ọwọ́n amúkẹ́sẹ̀ wọn máa fi kẹ́sìn lóró. Òbí ń jà ní mi ọmọ alódò ọmọ olùbísí àbí kí n lọ sí Ọ̀yọ́ Aláàfin. Ẹ bá ń lọ sí Ọ̀yọ́ Aláàfin ẹ bá ń lọ sí Ọ̀yọ́ Aláàfin. Ọmọ Ládìgbòlú ní mí Àyìndé olówó kan la nídìílé ìmọ̀ ọ̀dà mi. Ládìgbòlú kan náà ni Ládìgbòlú ń jẹ lọ́jọ́kọ́jọ́ bó bá tọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní Ládìgbòlú lọ́yọ́ Aláàfin. Swagger TV ni ẹ máa wò. káyọ̀sí máa wó mi wàá mọ̀ nǹkan kan ṣùgbọ́n gbà tẹ́ ti sọ fún mi náà ìyá mi ti dàgbò àtúgún ọbẹ̀ mi dà àtúnṣe èmi ò níbi ọ̀kan tí wọ́n lọ mọ́ o. Lajú rẹ sign your face má tẹ̀gò má nàgẹ̀rẹ̀ jẹun sókè. àsọkọ ọ̀run ni Gbádébọ̀ jẹ́ sí Lábímpé wọ́n ti ṣèyàwó gbẹdẹmukẹ́ wọ́n wá jọ sùn lójú oorun nìkan ni mi ò mójútó Ọlọ́run kan fi hàn mí pé ibi ire lóbi ó so. ńgbà tẹ ìsàròbó bá Lábímpé ó yẹ káàdà àwọn òtìlẹ̀ yé yín sí àmọ́ pé tẹ̀yìn bá lálàá lójú oorun tẹ̀yìn bá wọṣọ tuntun rìn gidi àpẹẹrẹ pé èèyàn fẹ́ kú nù. Simora wo lójú àláhùn oko mo ti ń bọ̀ o tó ní wọn fọkàn sí pé wọ́n ti ẹ̀ ṣèyàwó aṣọ mi gan ti ya wẹlẹwẹlẹwẹlẹ játijàti àṣeyàn gbọ́dọ̀ wọ àárẹ ìlú pàápàá. àti gbọ́ pẹ́yìn ọ̀bọ̀n múra ṣe bí ọ̀yàwó múra àtọkọ. mi ò wò wọ́n tààrà àti bí ìgbà tẹ́ pé inú oko ni a wà tí wọ́n ti ń ṣèyàwó. àpẹẹrẹ nǹkan burúkú ni sẹ́mi pípa mi yẹn rò pé gbígbé owó tútù owó. gẹ́gẹ́ bí ìtàn tí mo bá lọ́wọ́ àwọn bàbá mi igi gbígbẹ ilé wa onísábà owó jù igi tútù òwò orí torí wọ́n ń fìdí wọn rinlẹ̀ pẹ̀lú omi dáadáa nígbà tí wọ́n bá gbé wọn. ẹ rí sọ ṣùgbọ́n orí ẹnìkan ni ó ti bẹ̀rẹ̀. yóò pẹ́ kì í ṣèràn yìí àwọn igi tútù tọ́ra rí wọn lé wọn ò ní wó. sí àmọ́ pé tẹ̀yìn bá lálàá lójú oorun tẹ̀yìn bá wọṣọ tuntun rìn gidi àpẹẹrẹ pé èèyàn fẹ́ kú nù. sí àmọ́ pé tẹ̀yìn bá lálàá lójú oorun tẹ̀yìn bá wọṣọ tuntun rìn gidi àpẹẹrẹ pé èèyàn fẹ́ kú nù. sí àmọ́ pé tẹ̀yìn bá lálàá lójú oorun tẹ̀yìn bá wọṣọ tuntun rìn gidi àpẹẹrẹ pé èèyàn fẹ́ kú nù. Ẹ jẹ́ kí n kú ni màmá fún ẹ jẹ́ kí n kú bó jẹ́.
máa náwó máa ṣe ọgbà máa ṣe ọgbà ẹ̀mí mo bá yín lọ. báwo ni ìyàwó mi tó sì ká ló sì hospital náà ti máa bẹ́ẹ̀ mi pẹ̀lú ẹ̀ lèmi náà bá sì gbà máa jókòó tì mí alẹ́ mi náà jẹ bẹ́ẹ̀ délé ní kí wọ́n á gbé kan bí kí wọ́n á gbé wọ́n yá ṣó ti kú ni ó ní kí n ṣáà gbé. Hello. La ilaha illallah Muhammadur Rasulullah. Ẹjọ Afẹ́fẹ́ lẹ̀mí ènìyàn, afẹ́fẹ́ o. Afẹ́fẹ́ lẹ̀mí ènìyàn, afẹ́fẹ́ ni o. Afẹ́fẹ́ o, afẹ́fẹ́ o. Afẹ́fẹ́ ni o. Afẹ́fẹ́ lẹ̀mí ènìyàn, afẹ́fẹ́ o. Afẹ́fẹ́ o, dá afẹ́fẹ́ o, ọmọládùn dá afẹ́fẹ́ o, dá afẹ́fẹ́ o. Ọmọládùn fẹ́ lọ, ó fẹ́ lọ sí abòmí náà nù o. Mọ̀nsúrátù omi dínà àríkẹ́, ó fẹ́ lọ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ sí abòmíràn. Ó dá agbára òjò, ọmọládùn dá agbára òjò. Kò yálé mọ́ o, kò yálé mọ́ o. Bí ẹ̀gbọ́n òwú lẹ̀mí ọmọ ènìyàn rí o lójú ikú. Olódodo bá kú, kọ́tà máa ṣe yọ̀. Ọ̀tá máa ṣe yọ̀ o. Bẹ́ẹ̀ ni rere bá kú, kọ́tá máa ṣe yọ̀. Ọ̀tá máa yọ̀, máa yọ̀, máa yọ̀, máa yọ̀ o. Irun orí wọn kò sùn nínú ilẹ̀. Ó kígbe ẹ̀san. Ó kígbe ẹ̀san, ó ń ké tantan lóhùn rárá ọmọládùn, ó ń kígbe ẹ̀san, àmọ́ tọlọ́run lẹ̀san o. Ikú lalákòóso ẹ̀mí o, afẹ́fẹ́ ikú ti fẹ́ ó ti gbẹ̀mí àtùpà. Mo ń bọ̀ wá dákun jẹ́ ń dúró dágbére ò sí ò bọ́lọ́jọ́ bá dé. Ọ̀pá àgbédání o, tẹ̀yìn lójú o. Mọ̀nsúrà ọmọládùn ó di gbére, ó di gbére. Ọmọládùn kẹ́ńkẹ́ lẹ̀wù ẹni mi àyànfẹ́ wa, àyànfẹ́ afẹ́ o. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ ọ jẹ̀dá lọ. Oh, ọmọládùn, ọmọládùn, ọmọládùn. Oh. Ọ̀run ọ̀run aràn sí ni. Ọ̀run ọ̀run aràn sí ni.
lérè. Àṣeyọrí ló ṣe kókó. Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni. Bí mo bá parí iṣẹ́ mi, bàbá Fáyọ̀ pè mí ságo. Ikú ni o, ikú ni. Ikú ló farúgbó sílẹ̀ o, tó ń pèwé. Ikú ni ò jẹ́ kọ́mọládùn ò dúró parí iṣẹ́ o, kí ló dé? Ọlọ́run mi ìwọ lóye o, Ọlọ́run mi ìwọ lóye o. Lásìkò àwẹ̀ lọ́jọ́ Tuesday 2 September 2009 ọmọládùn jẹ sààrì tán ó sùn padà kò pẹ́ ló bẹ̀rẹ̀ sí ní pòfolo tó ń pọ̀ haha ikú. Káwí káfọ̀ ikú pọ̀jù ọmọládùn dé. Mọ̀nsúrà olóhùn ò jẹun mọ́ ikú ló yọwọ́ ẹ̀ láwo ìyá òkìkí bòkèlè lọ́wọ́ ikú gbọ́ bẹ́ńlẹ̀ o. Ọ̀sán kọ́kọ́rin kọ́rin o àwò rere àwòrán ọmọládùn mọ́ òórùn kọ́tàrí o àwọ̀nàwọ̀nà àwòrí àríkẹ́ lówùúrọ̀ kùtù àì bàbá sùwé bójú oyè wo tóun pẹ̀lú ọmọládùn gbẹ́jọ́ ń sùn o. Ó paríkẹ́ o ìyá òkìkí ò dá lóhùn mọ́ o. Ọmọládùn sódì gbére náà nù sódàbọ̀ ọjà náà nù sówá dojú àláfírí o àfi bí ẹni jọ ni àfi bí ènìyàn jọ nìyàn. Àwọn ọmọ ọmọládùn ti dá láì níyà láyé mọ́ tani yóò sọmọ òkú ọ̀run lóore. Ijó àjùmọ̀jó bàbá Suwé pẹ̀lú ọmọládùn wá díjó òun nìkan ijó àjùmọ̀jó àwa pẹ̀lú ọmọládùn wá díjó àwa nìkan. Jàlùbùntù ní gbèsè ò á san gbèsè ikú ò bọ́ lọ́jọ́ bá dé. Ẹ má fọ̀run yẹ̀dá o gbogbo wa là ń lọ gbogbo wa là ń lọ. Pé lágbájá ló ṣekú pa tàmẹ̀dò làkàṣègbè lólu lámọrin Báláńlékújà ṣekú pa táwí àwa wí ni o. Ewé kan ò ní bọ́ lára igi k'Ẹlẹ́dùmarè má mọ̀ sí o. Ara mi ó di dandan kìnní kan náà ló máa ṣe sábàbí fún kú ò bọ́ lọ́jọ́ bá dé. Èmi gbàgbọ́ wípé ọlọ́jọ́ ló dé bọ́ ọmọládùn o ọlọ́jọ́ ló dé bọ́ ọmọládùn ṣùgbọ́n bó bá wá ṣènìyàn ló bá pa ọmọládùn ó kú o ó kọ Ọlọ́run o ó kọ Ọlọ́run ẹ̀san. Ró ọmọ ronú rẹ̀ wò ikú tó ń pojú gbà ẹni òwe ló ń pa mọ́ ni o. Rere ni ẹ ṣe ẹ má ṣe ká o ẹ má ṣe ká o rere ni ẹ ṣe nítorí ẹni
èmi kọ́ torí ọ̀la torí ọjọ́ àti sùn ni torí àwòránjọ́ lọ́rùn o bàbá dèbòdè àwòránjọ́ ẹjọ́ ń bẹ lọ́rùn àwísunkún jẹ̀bi ẹjọ́ màmí bẹ lọ́rùn o àwírẹ́rìn jàre àtàríwọ̀rùn mọ̀nà bí ẹni oníbẹ̀ẹ́dẹ́ o òkú ló ń sunkún òkú o akáwọlérí àmì sunkún ara wa. ẹran ilẹ̀ ni mí ẹran ilẹ̀ ni ó ẹran ilẹ̀ ni gbogbo wa. ọmọládùn ó dìgbà o ó dìgbére ọmọládùn olóhùn ó jẹun mọ́ o ikú ló yọwọ́ ẹ̀ nínú àwo tọ́ngànràn kẹ́kẹ́lẹ́ wo lóhùn ṣàwàdà mọ́ o ikú ló yọwọ́ ẹ̀ láwùjọ òṣèré o ó dìgbà. Káàbọ̀ sí paradise. Táwọn sọ̀rọ̀ wí. Káàbọ̀. Lọ́jọ́ tí Mọ́ládùn darapọ̀ mọ́. Káàbọ̀ náà sọ lọ́jọ́ tọ́mọládùn darapọ̀ mọ́ wọn nílé ológo. Káàbọ̀ sí paradise. Káàbọ̀. Làwọn sọ̀rọ̀ wí. Káàbọ̀. Káàbọ̀. Lọ́jọ́ tí Mọ́ládùn darapọ̀ mọ́. Lọ́jọ́ tí Mọ́ládùn darapọ̀ mọ́. Ọmọládùn ti darapọ̀ mọ́ àwọn tọ̀run. Bàbá Sùwé Babátúndé Omídínà ó gbà náà ní tìrẹ́ bá ọ náà nù o. Ó gbà náà ní o. Bàbá Sùwé tìrẹ́ bá ọ náà nù. Àmọ́ ẹ má fọ̀run yọ Ọmọládùn mọ́ o, gbogbo wa là ń lọ. Ọ̀rọ̀ àpárá kọ́ ẹ má pẹ̀ gan, ẹ má yọ Bàbá Sùwé o. Tóníkálukú náà ló máa bá a lọ́jọ́ kan. Bàbá Sùwé ó gbà náà ni ó gbà náà ni káwọ́ kúrò lẹ́rọ̀ o gbà fọ́lọ́run ọba gbà fọ́lọ́run ọba. Kì í débá ní ká yẹrí o ṣùgbọ́n ẹ jẹ́ ká máa gbóhùn àdúrà sókè ká máa bá Bàbá Sùwé ra wẹ́bẹ̀ sọ́lọ́run ọba. Kọ́lọ́run kó rẹ̀ lẹ́kún o Ọlọ́run ni ó nomijé rẹ̀ nù ènìyàn kọ́ o. Bàbá Sùwé ènìyàn kọ́ o ó yọ Ọlọ́run o ó yọ Ọlọ́run ọba. Àgbélébù ńlá lè yí o fún Bàbá Sùwé. Ó yọ Ọlọ́run bí kò tilẹ̀ yé nìyàn ó yọ Ọlọ́run. Bàbá Sùwé àmúwá Ọlọ́run ni mo fi ọ sábẹ́ ìṣọ́ Olúwa. Ọba tó mí sí egungun gbígbẹ tó sọjí o ilẹ̀ gbọ́rọ̀ Olúwa. Babátúndé Omídínà pé ní gbangba pé ní kọ̀rọ̀ o. Àdúrà nígbà agbára kì í gbà o. Ìmọ̀ta Ọmọládùn àdíwọ̀ Ọmọládùn súnre. Má sàsùn gbàgbé o má sàsùn para bójú wọlé wà wọn ọmọ rẹ̀. Omi jẹ́ ojú ọmọ òkú ọ̀run ògbẹ́ o. Ẹ̀wọ̀ mi jí ẹkún lójú àbígbẹ̀yìn Ọmọládùn ọmọ kékeré jòjòló. Àlímọ́tù Omídínà jòjòló. Ara ẹ dákun ẹ ṣọmọ òkú ọ̀run lóore ẹ jọ̀wọ́ ẹ ṣọmọ òkú ọ̀run lóore. Òkìkí Omídínà ó ń kígbe màmá mi dà ẹ jọ̀wọ́ ẹ ṣọmọ òkú ọ̀run lóore. Ọmọlára Karim ó ń sunkún ó ń sunkún àsùndákẹ́ ó ń ké rárá ó ń sunkún kíkorò ẹ ṣọmọ òkú ọ̀run lóore. Jẹ̀lílì Karim ẹkún àsun sínú àkọ́bí ọmọ Ọmọládùn rẹ o. Ta ló máa bá gbẹ́rù ẹrù yìí wúwo mélèé gbé. Mújídà wélé nìkan gbé wélé nìkan gbé Bàbá Sùwé o wélé nìkan gbé àmọ́ ẹ ó gbà náà ni. Téèrù láṣọ ìwọ̀sùn ibojì Mọ̀nsúrà o ẹni parapara pẹ̀lú ewé ọ̀gẹ̀dẹ̀ láṣọ ìbora ìkẹyìn Ọmọládùn yóò kàn ọ́ yóò kàn mí. Gbogbo ẹgbẹ́ òṣèré NTP Akwara Fẹ́rakò Prince Jídé Kòsọ́kọ́ Gábélú Adébáyọ̀ Sàlámì Rémi Ṣítà Bèmí Akwara Fẹ́rakò
ògògó kúlódò ògògó kúlódò Yínká Quadri má sọmọ akọ ara fẹ́ra kù fetí àbálógún mojí ọlá ìyá Rónkẹ́ Òṣòdì òkè ìyá Kíkẹ́ Yétúndé Wùmí ṣẹ̀rí lẹ́rìíká péjú ògúnmọ́lá ayálúwẹ̀ Rẹ̀mí Sùrùtù lẹ́pa Ṣáńdì ẹ̀bùn ọlá ìyá Igwe Búkírà Ìtàdéwálé ẹlẹ́ṣọ́ bá ń frejó ẹkún yìí pọ̀ o ìtú ọkọ ọmọládùn láńkó parí olódò ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ akígbẹnu wọ fíríjì ẹ̀ńbẹ́tẹ̀ kòyókòyó Saheed Òṣùpá Saheed Balógun akúdàrò gbogbo òṣèré o. tá a bá wá ń joyin tá a bá ń jàdó ká má gbàgbé o ọlọ́jọ́ adé bá gbogbo wa lọ́jọ́ kan òkú ló ń sunkún òkú o àkáwọ́ lórí àmì sunkún ara wa tara mi ni mo rò débẹ̀ o bókù bá kú o tómi inú bá ń kọ mí tara mi ni mo rò débẹ̀ o tara mi ni mo rò débẹ̀ o tara mi ni mo rò débẹ̀ o ikú àpọ̀jù mi dé ikú àpọ̀jù ẹ̀ dé o ikú àpọ̀jù gbogbo wa dé lọ́jọ́ kan o ká máa rántí ikú bàbá ń joyin tàmí jàdó tara mi ni mo rò débẹ̀ o tara mi ni mo rò débẹ̀ o tara mi ni mo rò débẹ̀ o. nínú àwọn tí àwa náà fi máa ń sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá wọn ní ẹni tó gbẹ́lẹ̀ ló pòkú mọ́ ẹni tó ń sunkún ariwo lásán ló ń pa wàláhì tàláhì ìsúnmọ́bìlà ìsìláyọ̀ ṣe rí eléyìí tí àwọn àfáà wa sọ yìí tó bá ṣe pé lóòótọ́ ó kàn jẹ́ pé àárínú tó bá ṣe pé lóòótọ́ ni kú èèyàn wa tí ó jẹ́ pé Ọlọ́run yìí ló dùn wá kì í ṣe pé ká máa forí dọ́lẹ̀ láti ní dọ́là bí kì í ṣe pé àdúrà ló kù tó yẹ ká máa ṣe fún àti sàrà. káyọ̀sí máa owó mi wà á mọ̀ nǹkan kan ṣùgbọ́n gbà tẹ́ ti sọ fún mi náà ìyá mi ti dàgbò àtúgún ọbẹ̀ mi dà àtúnṣe èmi ò níbi ọ̀kan tí wọ́n lọ mọ́ o. lajú rẹ sign your face má tẹ̀gò má nàgẹ̀rẹ̀ jẹun sókè. ìwọ náà ọba o rídíwánù láì akubar lórí ẹ̀bọ̀ ìyàbọ̀ rẹ tó nípọn bí irin bí àwọn ẹsẹ̀ wá fi bò mí ọlọ́yà ti ìsìnkú rọ́gàdá mi kú ni mọ̀nkálí ìwọ náà wá sí kí ìgè àti mú mi mọ̀mọ́ fi wọ́n mi o bá a músẹ̀ ọlọ́run kú ẹ̀bọ̀ ọ̀tá bá a músẹ̀. ṣé mo sùrẹ́ra ni àbí mo fẹsẹ̀ kọ tẹ́ ẹ fi ń kíyà yín kọ́ pẹ̀lẹ́ ṣé oyún tó ní onígun ọ̀ ní òjèwọ̀ gan kó o lè fi ẹsẹ̀ rẹ méjèèjì kó o kúnlẹ̀ fólórí àfàìmọ̀ kọjá ọ̀kúnlẹ̀ rẹ̀ ọmọ nira. ìyá kò tiẹ̀ lè rí bí. ẹ wo forí adébẹ̀yẹ dákun ẹ mọ̀ sanwó ẹ̀ mọ́. èyí tí mo wí wẹ́rẹ́ yìí ọ̀rọ̀ ti rọ̀ mọ́. ìyá mi ò bí ọmọ ẹ dákun mo wí kan yìí. bọ́ọ̀lù ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ báyìí. ó dùn mí. ó dùn orí adé ẹ mọ̀ mẹ́ sọ̀rọ̀ báyìí mọ́ ìyá jálóje. ẹ wò ìyá ọlọ́run bẹ́ẹ̀ o. kọ́mọ dà fún yẹn lọ́rùn. ẹ mọ̀ sọ báyìí mọ́ ìyá. òfò lẹ́jọ́ ṣe pọ̀. bẹ́ẹ̀ ṣe mọ rú kí ilẹ̀ wa ń wo ẹ̀yin tá ẹ̀ fẹsẹ̀ kọ́ mọ́ tẹ́ fi gbogbo ara kọ́ àrùkí ni fún yín. yẹ máa ní sùúrù o. ká dá fún yàrá ìyá rẹ àbí fún ọlẹ́pẹ̀ ní. ẹ̀ẹ́dẹ́gbà. olùpẹ̀mọ́pẹ̀ ẹ̀fúnni ẹ̀dá mọ́pẹ̀ fárùn olùpẹ̀mọ́pẹ̀ ìgbẹ́jújú lórúkọ àápẹ̀kú ọ̀dọ̀ jùjù lórúkọ àápàrùn olùpẹ̀mọ́pẹ̀ ooo. Àjàní àbẹ́mi wọ́n ti pè ọ́ ọmọ láyà o àyà kù ọ́ báyọ̀ bá wa kù ọ́ ṣé orí ilẹ̀ pọ̀rípọ̀ngbá ńlá àwọn bàbá rẹ níbi tó wà tó ti fẹ́ lọ rí ku ẹ̀yìn bọ́ ọ bá fọ́jú inú sójú ìta rẹ náà tó fọ́ ni ojúlarí ọgọ̀ sọ̀rọ̀ tó sọ̀hún lémi. ṣé àgbà tán lẹ́yìn ni bọ́mọdé rẹ̀ ò bá tàn ṣe bó jẹ́ kó bá rọ̀bá ṣe bó jẹ́ kó ọ̀rẹ́ àwọn àgbà sọ fún ọ pé igi ìdí òro tí ń bẹ ní ọ̀kan bẹ̀rùn ibẹ̀ nílẹ̀ ọba bálaba bá rẹ̀ dé. ọ̀kárì láì Sàálíù ẹlẹ́nu gbọ̀rọ̀ tí fọ̀bẹ ìbò làrọ̀ ìdí òro nílẹ̀ baba wa dé ọ̀kárì láì inú ló bí ọ̀hún ìjọ àánú bá sì bígi ní wọ́ọ̀lù omi ìjọ àánú bá bọ́mi náà nǹkan yóò gbégi lọ ni adéyí ìwọ àtọmọ rẹ ẹyọ ọyìn ẹwọ bí ọpẹ ìníbi fún mi kí ló ní ká ṣe ẹbí ọpẹ lulẹ̀ fún mi ẹbí ọpẹ lulẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ. olórí ṣé ìtì baálé ṣe yìí ṣé ẹ lọ́wọ́ sí i. àjọrò ni. sẹ́ẹ̀rí ńgbà tí wọ́n sọ fún mi wípé
àwọn fẹ́ fìfẹ́ hàn kábíyèsí kí ni táwọn lè fún ṣé báwa la ní ọmọ farayọ láì kò sí tí ì lọ́kọ ẹ̀jẹ̀ àfà fún wọn ẹ ṣeun. inú mi dùn sí o. ṣe rí inú mi máa dùn kí n bá irú ẹ̀yìn èèyàn gidi báyìí pàdé ṣe rí bí mo ti wọnú lẹ́ẹ̀kan tí mo rí pé èèyàn rẹ nìyí nítorí sáàsà nínú àwọn láńlọ́ọ̀dù lèyàn sanwó fún tí ó rí lẹ́gbà owó kànjọ lẹ́ni kò sí sí tẹ́yìn ó ṣe èyí ọ̀fà kéèsì yọ́nà ọlọ́pàá àtúmọ̀ náwó ni lọ́kàbọ̀ náà ló tún gbẹ̀yìn ẹ̀ ṣùgbọ́n mo ti ń wò yí èèyàn dáadáa ní ọmọdún àbúsí nìyí ọlọ́run sì máa dúró tì yìí tó ṣe tí bí ìgbà wọn pè òun mọ́sálásí. Arẹwà dákọ̀ wá mi létí bí mo ṣe máa pín òun sùn lọ́dọ̀ gbogbo yín kí n sọ fún láńlọ́ọ̀dù ọjọ́ tí mo bá wa sọ́dọ̀ rẹ̀ ní àyè. ṣé ẹ rí ìyálé wa lónìí Monday Tuesday ọ̀dọ̀ ìyálé èkejì ni wọ́n máa ń sùn sí ní Wednesday and Thursday èmi ni mo ní Friday Saturday and Sunday gẹ́gẹ́ bí last wife. ayọ̀ mínú àsìkò tí màá wá àyè ní ilẹ̀ gbọ̀n ní ọjọ́ Jímọ̀ Saturday àti Sunday ní màá sùn lọ́dọ̀ rẹ̀ háàhìn. èmi yìí lánàádùn èmi tá a mọ̀ yìí ní ẹ máa ṣe ọ̀túnba kékeré mọ̀mọ́ yá wèrè rí gangan tẹ́ ẹ bá lọ sí Musin tẹ́ ẹ lọ béèrè mi wò wípé ta ló wà lẹ́yìn aládùn Musin wọ́n bá sọ fún yín kọ̀dọ́mọ̀ ní mi tẹ́ ẹ tẹ́lẹ̀ abẹ́ mi mo ṣe rí ni wọ́n rí ni. àbí ọmọ mi. bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ wọlé mi náà bọ̀ yín fa pínlẹ̀ jùmọ̀ rẹ lọ́yà àṣìmọ̀ láyìn tẹ́lẹ̀ bá sọ. tí n bá fẹ́ mọ̀ pé o bínú lẹ́yìn tó o bẹ́wù ọ̀bọ̀ ṣòkòtò ọ̀bọ̀ dúrọ́sì ń dì wọ́n wà mọ̀ kó bínú gbà tó. sọ́ni yẹn sì wẹ̀rẹ̀ ní. wo wàhálà mọ fàmàdàn tí mi dèrè èkó ńgbà mo sì dẹ́kun Ajégúnlẹ̀ mọ́kọ́ dé sí mọ́ Musin o sì mọ̀ pé ń bá dé sájégúnlẹ̀ tó dé sí Musin bí wèrè pé sí ibẹ̀ ló dé sí òun tó bá ń gbọ́n ọmọ pupa ní Musin o a pè é nà ó là ẹ jẹ́ kí n bá wọn sọ o kán lè mọ̀ mi. yóò dà fún ọ wọ́n á padà wá sí Musin kó o lọ bẹ̀rẹ̀ pé tẹ̀lé ń jẹ́ aládùn bàbá abílí ó ní eégún kan àwọn là ń tẹ̀lé eégún tí olúbà bẹ̀rẹ̀ sí ní lùlù ọmọ pé aláàdúrà fẹsẹ̀ kálẹ̀ ẹgbẹ́ ìwìrì ìbára ìwìrì kíláàkiri nígbà náà fífi iná bá mi báwọn ti ṣe èrè ni. ẹ wọ sọ yín bàbá olóyè ẹ wọ sọ yín ẹ fi ẹjú bàbá yẹn lọ́rùn sílẹ̀ ẹ wọ sọ yín. ẹ má bá ń bẹ yàn gbogbo wèrè tó bá ní ẹjọ́ tú palẹ̀ wọ́n bá sálẹ̀ lẹ́yọ ẹyọ báyìí ni wèrè ló lé mi kó ń bá dàn. lọ bẹ̀rẹ̀ mọ̀lẹ́bí ogun mọ̀lẹ́bí ló lè kú ọ̀láyọ̀ tí mo fi wá sí kò mọ́ kàn lẹ́kọ̀ọ́ ni. ìgbẹ́nu òṣìṣẹ́ ọ̀hún ẹ̀yìn ẹláyé ń rùn bí odò gẹ́gẹ́ nígbà tí ìbá ti ṣàgbàdo mọ́dì yóò sọ lèdè lẹ́yà adìẹ náà ni ìbẹ́ ìlẹ̀ tara ìsìn yín tẹ́ ẹ̀ bá tara ìsìn yín kí làwọn aráalé fẹ́ rí yín fún sí ilé tẹ́ ìjìṣẹ́ jíyà fún dákun sísí mi tí máa ń sọnù mọ́ èmi o níjọ́ ní ìtàn wá bá mi kí ló ní baálé mi máa ṣe fún ọ lóru lóru. ẹ bá mi bẹ̀ wọ́n torí Ọlọ́run kọ́yé kọlẹ̀kùn yàrá mi mọ́. ẹ mọ gbọ́n tí ń ṣẹlẹ̀ sẹ́rí gbà mí báyìí tàbá jọsùn pẹ̀lú bá músẹ̀ lóru nítorí bí aago 12 àbá aago kan nígbà mí wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní mọ́ nìgà ni wọ́n mọ̀ nìgà níjọ́ mi màá sáré jí pa bá músẹ̀ kí ni tí ń sọ yí tẹ̀yìn gànìgànì yóò bá yẹn òun ṣe ṣẹṣẹ́ṣì o òun ṣe gbá òun ṣàwo ṣẹ́ẹ̀sì mọ̀ pé èèyàn lẹ́nu ọ̀rọ̀ níbi ọ̀rọ̀ rẹ̀ nítọ́jú mi rínú lẹ́yìn ní ẹ̀wò. nọ́ọ̀sì alábẹ́rẹ́. báwo ni iṣẹ́. adúpẹ́ ma. pẹ̀lẹ́ díà. ṣé òun gbúrò ọkọ ẹ̀. bẹ́ẹ̀ ni ó sì pè mí láàárọ̀ ẹ̀. ó pè ìwọ ní àárọ̀ ẹ̀. bẹ́ẹ̀ ni. ṣe ráyè o tó ti pe àwa nílé ìgbẹ̀yìn a lè lọ́sẹ̀ kan àwa la tún pè. kí ló dé. mẹ́ni kò mú wa báyìí jí. àríṣẹ́ sójà ẹ̀yẹn àrífi kẹwọ́ ṣáá ni. So how is life? Thank God, ma. Really, my dear. Yes, ma. Tí ẹ̀gbọ́n mo ní pàtí kan. Pàtí yẹn dẹ̀ lé. Mo dẹ̀ fẹ́ kó sinmi lọ. Fúkẹ́. Ó ráyè mi báyìí. Ó rí dé olú báyìí. Àǹtí ọmọ mi ọkùnrin. Ó ní sùúrù. Mo ṣe sùúrù. Ẹ kú jókòó ẹ ṣe. Ẹ ṣe gan. Ẹ ṣe sùúrù. Iṣẹ́ wa ṣe mo lè bímọ náà. Ẹ wò mí ṣé mo lè bímọ ní ọdún mo sọ fún mo ní kó má fẹ́ ọmọbìnrin yìí kó má fẹ́ o ọmọ tí ó wà láti ilé rẹ̀ tó lọ fẹ́ ní ọdún kó bá mi gbọ́ o ní ọdún kó bá mi ẹ wò mí o ní ọdún obìnrin ẹdẹ bí ó bá bí ó lérí fún mi ó pa mí lọ́mọ ẹ wò mí rọ o yẹ ẹyà bí ọmọ mi o. Oníkálukú ló ní wákàtí tó dáa. Alágogo ní kú bí wákàtí ẹ̀dá bá ti pé ó bí ikú alágogo. Ikú
idẹ ikú onídàárara. Ikú bá ti wà lágogo, yẹ kíní kan ò lè yẹ o. Dé yẹrí orí kú yẹ o. Tí yẹ kú ẹ̀dá ò sí o, bọ́lọ́jọ́ bá dé. Bẹ́ẹ̀ni o, bọ́lọ́jọ́ bá dé o, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ náà ni o. Gbogbo wa láyàn pín láyàn májẹ̀mú láyàn wákàtí lọ́rùn lọ́rùn. Alágogo ni ikú lálágogo. Bí wákàtí oníkálukú bá kẹ̀dẹ̀ ti pé ikú alágogo fún wa o. Bíkú bá ti wá lágogo yẹ kí nìkan ò lè yẹ o. Adéyẹmí kankan ò rí kú yẹrí o. Ọ̀yẹ̀kú kankan ò rí ikú ẹ̀dá yẹ láyé o. Irọ́ ló ń jẹ́ wá fàdán fòdìdẹ sókúrọ̀ o. Ogun gbẹ́kúdè kankan ò sí o. Ẹ̀tàn ni ẹni fáwọn agilintí ṣògùn ẹ̀kú mọ̀bìyìn bá gilintí ò bá kú ṣẹ́ lè ráwọ́ ẹ̀ lò. Oníkálukú ló ní wákàtí tó dáa. Kú má pa yí kan ò sí o. Alágogo ni kú bí wákàtí ẹ̀dá bá ti pé o. Ikú alágogo. Ikú alágogo dẹ̀ máa pa wá rèwerèwe. Ikú bá ti wà lágogo, yẹ kíní kan ò lè yẹ o. Àìsàn ṣáláríwò a ò rí tán lọ́jọ́ ṣe o. Ikú ẹ̀dá ò sí o, A ò rí tán lọ́jọ́ ṣe. Àyànmọ́pin ẹ̀dá bá ti ṣe kúnlẹ̀ tá a yanjọ́ wíwálé ayé láyanjọ́ tá ó padà sálákejì o. Ó dìgbére o, Mọ̀nsúrà Omídínà Ọmọládùn kẹ́kẹ́lẹ̀ wu ọ̀run rẹ́rẹ́ o rẹ́rẹ́ o. ó dẹ̀bù ti rere o. Rẹ́rẹ́ o, rẹ́rẹ́ o, Ọmọládùn ó dìbò sàn o. Ikú tó pọ̀ Ọmọládùn ló pa Rẹ̀mí Abíọ́lá. Rẹ̀mí Abíọ́lá òṣèré takuntakun obìnrin o. Award ló lọ gbà l'Amẹ́ríkà ni ò darí wálé mọ́ òkú rẹ̀ lárùn wálé o Rẹ̀mí Abíọ́lá. A ò rí ìyá alákàrà pè mọ́ ìyá alákàrà ìyàwó Aisho Pẹpẹ. Ìyá alákàrà á ti fojú kan Ṣọlá Ògúnṣọlá ọkọ rẹ̀ lálákejì. Ó dẹ̀bù ti rere o. Rere o. Rere o. Ó dìbò sàn. Rere o, ó dìbò sàn o. Rere o, rere o, ó dìbò tẹ́ o. Rere o, rere o. Ìyábọ̀ mọ́mọ́, ìyábọ̀ mọ́mọ́, ìyá Jasco, ìyá Jasco, ẹni mi ìyábọ̀ mọ́mọ́. Ó dẹ̀bù ti rere o. Rere o, rere o, ó dìbò sàn. Ìyá ń wọ́n fòdìdí ẹni ṣọ̀run àjíjà mi. Ìyá ń wọ́n fòdìdí ẹni ṣọ̀run àjíjà mi. Kọ́lédowó ni mò ń dárò. Kọ́lédowó ọmọlókun ọmọlókun ọmọnídẹ́. Ọmọ ni ó sin ni tún ní sin. Kọ́lédowó kú o. Kọ́lédowó mi. Ọ̀ṣọ̀rọ̀ òṣùpá o, òṣùpá ọ̀ṣọ̀rọ̀. Ó dẹ̀bù ti rere o. Ó dìbò sàn o. Ó dìbò sàn o. Ọ̀ṣọ̀rọ̀ òṣùpá òṣùpá ọ̀ṣọ̀rọ̀ ní sinimá tí Kọ́lédowó bá mi ṣe gbẹ̀yìn o. Kọ́lédowó ó ti gbére. Ó dèbùté o. Rere o, rere o, ó dìbò sàn o. Ilẹ̀ ń jẹ̀nìyàn o, ilẹ̀ ń jẹ̀nìyàn. Ìyá mi lẹ́kọ̀ọ́, ilẹ̀ ti jẹ́. Ilẹ̀ ń jẹ̀nìyàn, ìyá mi lẹ́kọ̀ọ́, ilẹ̀ ń jẹ̀nìyàn o. Ẹgbẹ́ wọn o, ẹgbẹ́ wọn o. Ẹgbẹ́. Ìyá mi lẹ́kọ̀ọ́ lórí Ayájílẹ́yẹ. Olórí nínú Olúwẹ̀rí máa gbójo, Olúwẹ̀rí máa gbójo, Olúwẹ̀rí máa gbójo. Ìyá mi lẹ́kọ̀ọ́ kò jẹ́ gbàgbé rẹ̀ o. Dídùn 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 ní ìrántí olódodo. Dídùn ní ìrántí gbogbo àwọn akọni òṣèré tó fàyè yìí sílẹ̀ o. Àlàdé Àlàdé Arọ́mìrẹ́.
Aládé Arómirẹ́mi Aládé Yomi Ògúnmọ́lá Láńkà ọmọ Yomi mi Ògúnmọ́lá ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bíjà Yomi mi Ògúnmọ́lá Yomi ó súnmọ́ mi pẹ́kípẹ́kí bí sọ́run omi jẹ́ bọ́ lójú mi kúrúkúrú lọ́jọ́ tí Yomi Ògúnmọ́lá lọ sọ́run. Bàbá Aláràn dá bàbá Aláràn bàbá kó bàtà dání o bàbá Aláràn mi bàbá alágbó ó ṣe ilẹ̀ ń jẹ́ nìyàn bàbá Aláràn mi nínú Lárìnlọ́dún bàbá Aláràn mi dá ó ti kú ó ṣe ó mà ṣe o ilẹ̀ ń jẹ́ nìyàn àwọn ẹni mi ti pọ̀ tán ti kú tán ti lọ ikú tó ń pọ̀ júgbà ẹni jọ̀wé kọ́ ló ń pa mọ́ ni o ó ṣe ilẹ̀ mi jẹ́ nìyàn òkú òṣèré ti pọ̀ lọ́rùn Bísí Ògúndé aya bàbá Ògúndé Bísí Ògúndé ń ti location kan bọ́ sí location kejì láì mọ̀ pé ọlọ́jọ́ ti ń kanlẹ̀kùn o Bọ́lágadé àró onífìlà gogoro kú o ó ṣe ilẹ̀ ń jẹ́ nìyàn o ìyá ń gbá láìf bóyá lẹ mọ̀ pé ó ti kú ìyá ń gbá láìf obìnrin rere ìyá rere amọ́lẹ́wà lolo amọ́lẹ́wà bí ọjọ́ ìyá ń gbá láìf ó ṣe Ọ̀ṣun Òṣogbo ló ti dúró tì mí gbẹ̀yìn nígbà Olúwẹ̀rí màgbóòjò ìyá ń gbá láìf ó dàbọ̀ o mo rántí rẹ o. Kókó ń Sáré kú nínú village headmaster Kókó ń Sáré o òkú òṣèré ti pọ̀ lọ́run o bí mo ṣe ń ṣèdárò àwọn òṣèré tó kú láìpẹ́ n ò jẹ́ máa ṣèrántí àwọn eléré tó ti tó bí ọdún 5 sí 9 mẹ́wàá tán ti kú o Fúnmi Martins màmá mi dé ó ṣe Fúnmi Martins obìnrin rọ̀gbọ̀dọ̀ Fúnmi Martins Bímpé Adékọ́lá ìrètí ògógó ẹkú ìrántí Bímpé ìrètí Yínká Quadri Abẹ́láre ọdún Ifá kakọ ṣẹkú ìrántí ìrètí. Bàbá rántí ikú ara mi ò ẹjẹ́ a máa ṣe rere bàbá rántí àìsàn ká máa ṣàdúrà ká máa rántí ọjọ́ tá ó sùn tá ò ní jí mọ́ o sínú òdìlẹ̀ lẹ́yìn aṣoṣù jẹ tákùkọ gàgàrà yóò kọ lẹ́yìn ọmọ ẹ̀dá wọn ní Lámọrin ti kú Lámọrin ti lọ ọrùn dáadáa o má kánjú mọ́ o gbogbo wa là ń bọ̀ o èmi tí mo ń kí gbogbo àwọn ẹni mi tó ti kú èmi náà yóò lọ lọ́jọ́ kan ìgbà tásìkò ni mi ò mọ̀ o ìwọ náà yóò lọ lọ́jọ́ kan o ìkànnì ojórí ilẹ̀ ni ó jẹ̀dọ̀ arẹwà ọmọge bèbí yóyò Black Ebony ìdí tẹ́ ẹ kó bèbè tẹ́ ẹ kó lẹ́kẹ̀ sí bọ́lọ́run ọba fẹ́ o ilẹ̀ ni ó fi jẹ́ ṣìkìṣìkìṣìkìṣìkì ilẹ̀ yóò fi jẹ́ ìwọ ọkùnrin rọ̀gbọ̀dọ̀ tibí yẹn tó fi ń ṣàkọ kiri o bọ́lọ́jọ́ bá dé ilẹ̀ yóò fi jẹ́ o Gani Fáwẹ́hìnmí senior advocate Gani Fáwẹ́hìnmí ó di gbére o ó dàbọ̀ o Gani Fáwẹ́hìnmí akọni níwájú adájọ́ àjọ ń ṣàlùtà ní bàbá tí ń wo bàbá níwájú àwa ń tẹ̀lé bàbá Gani Fáwẹ́hìnmí lẹ́yìn Fáwẹ́hìnmí ó dìgbà o. Gani Fáwẹ́hìnmí mo mọ̀ wípé o ti ń rí open case Abíọ́lá lórí June 12 pẹ̀lú Abacha bá mi defend Abíọ́lá dáadáa lọ́rùn níṣojú Abacha. Babangida onígbàgbé rẹ kò ní gbàgbé rẹ Ọbásanjọ́ onígbàgbé rẹ ìjọba Nàìjíríà onígbàgbé rẹ o agbẹjọ́rò lọ́ọ̀yà gbogbo mẹ̀kúnnù Gani Fáwẹ́hìnmí o ó dìgbà o. Orlando ọwọ́ bàbá Kẹ́nẹ́rì Orlando ọwọ́ ó dìgbà Sunny Okosun Sunny Osidi Okosun ó dìgbà o
Oliver di Kogo dìgbà o Ìyábọ̀ ọmọ Stanley ẹgbẹ́ Fúnma àwọn ń ṣe ìrántí rẹ o ó dìgbà o Ìyábọ̀ ó dìgbà o. dídùn ní rántí olódodo 2009 ló pọ́dún márùn-ún tí bàbá rà fàyè sílẹ̀ o bàbá rà erùpẹ̀ ènìyàn erùpẹ̀ tí ó padà dérùpẹ̀ o nǹkan bẹ̀ láyé mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà ẹgbàágbèje ń ṣẹlẹ̀ ní dúníà nǹkan bẹ̀ kọ́lá Ọláwùyí nǹkan bẹ̀ Gbẹ́ngà Adébóyè fún ọtọ́ alábẹ́fẹ́ tọ́ba ọ̀pálẹ́yẹ ògbàgbé yóò kúlíwò aláwù mẹ́ta fòkú ọ̀run o ọba òkè kó foríjò òkú ọ̀run gbogbo àwa tá a kù láyé o Èdùmàrè má jẹ́ aráre kú ọba òkè má jẹ́ akúkú ẹ̀sìn o má jẹ́ akú rírè wèrèwé o. dáwọ́ dúró Elédùmarè dáwọ́ dúró àwa dáwọ́ ikú òjijì dúró ayé dùn o ayé dùn ayé dùn. ayé dùn ayé dùn ó mà dùn ayé dùn ayé dùn ayé dùn Ọlọ́run fòpin sí ikú òjijì ìṣọ̀rẹ́ ṣọwá ọlọ́jọ́ òní o bàbá ò má jẹ́ fọjọ́ ọlọ́jọ́ lọ. ta ń fẹ́ kú ta ní kú kan ta ní ò ní kú mákànmákàn ṣáà ní kú kò sẹ́ni tí ò ní lọ àwáyé ikú mà sí ọ̀run àrèmábọ̀ ikú lálákòóso ẹ̀mí wa. ayé dùn ayé dùn ayé dùn ayé dùn Ọlọ́run fòpin síkú òjijì ìṣọ̀rẹ́ ṣọwá ọlọ́jọ́ òní má jẹ́ fọjọ́ lọ́jọ́. káyọ̀sì máa wó mi wàá mọ̀ nǹkan kan ṣùgbọ́n nígbà tẹ́ ti sọ fún mi náà ìyá mi ti dàgbò àtúgún ọbẹ̀ mi dà àtúnṣe èmi ò níbi ọ̀kan tí wọ́n lọ mọ́ o. lajú rẹ sign your face má tẹ̀gò má nàgẹ̀rẹ̀ jẹun sókè. èmi ọ̀wá ní fọ́ọ̀lẹ̀ túkọ̀ wò mo fẹ́ fi ọwọ́ mi túrò nídìí rẹ̀ ni. ẹsẹ̀ mi sára dákọ̀ ẹsẹ̀ mi jẹjẹrẹ ẹ fi mí lẹ̀ ẹ dákọ̀ ẹsẹ̀ mi. kèé sọ́ba nìkan ní bá lóhùn. ṣé wọ́n fi sí ọ ni wọ́n fi ẹ́ ṣépè wọ́n èsì ọ ni má wulẹ̀ lọ. kò yẹ kẹ́ ẹ lè sá lọ léèbù kó léèbobo onígun káàgùn kò nǹkan tẹ ewu wọn àbí tẹni ẹlẹ́ni. ṣé bí wọ́n lo ọmọ ìyẹn tó sì mọ iye ọjọ́ parí iṣẹ́. èmi ọmọ yìí. kò ì bá ṣẹ́ débì kan. èmi ọmọ yìí rẹ bá débi pé wọ́n lọ sọ ara rẹ o má sọ mí lẹ́nu ládùúgbò o ṣé ó dà lórí ẹ̀kọ́ ojú orúnkún ni àbí wọ́n fi ọ́ ṣépè. jẹ́ kó ìwà gbọ́dọ̀ fojú kóbe bá wọn lọ́lẹ̀ ń lọ ẹ wo bọ́mi ilé epo ń lọ wíwo àwọn olóbì gangan wọn gbọ́dọ̀ kọjá hàn ẹ́ ṣé wọ́n mọ̀ kóbe sá fún yín ládùúgbò ni. ṣé ọmọ polóyè ni mí ṣé bólóyè náà bá balẹ̀ nǹkan só léèwọ̀ ni. tí wọ́n bá bí mi wọ́n lọ bọ́ ọba tẹ́ ẹjọ́ ń bọ́ lórí gbogbo nǹkan wọn fúnra mi lọ́ba tẹ́mi àti ọjọ́ pọ̀ tí ò ní dáná hàn ẹ́. ọmọ ti rí ọmọ pọ̀ ká láà tó yìí o. kò sí ní kámilá. àṣírí ìwọ worú ọjà tó ń ta ògùsọ̀ ló ń tà ẹlẹ́dàá rẹ̀ sì bá múrẹ́gì wá wo ọmọ tí ń ta ọ̀lẹ̀ oníròdòròdò ìwọ náà wò mọ́ ǹjẹ́ ká àárín ara wa wọn kọ̀ sẹ́ lómi. ẹ bá mọ̀ pé ògùsọ̀ mọ̀ ń tà tó fẹ́ mi eré gbogbo tí ìbò ọmọ gbani díẹ̀ ò tó. ìwọ náà wà kọ̀yìn sí rẹ̀ wo bó ti tẹ́ bí ilẹ̀ agboolé ìwọ náà wà hàhámọ́ ìdí tó gbé ara ọmọ ni ó ti rí lára yan ìwọ wo tó ọmọ ń rù lọ́hùn èèyàn lè jarun pa ó lè soríṣiríṣi eré tó bá wùn nígbà mi olúwa rẹ̀ ó tàkàkà nígbà mi olúwa rẹ̀ ó kàkó bó ti wọn oníkàlùkù olúwa rẹ̀ ó ṣe lórí rẹ̀ ẹran àbùnbù tán ni. bí wọn náà máa ń pọ̀ bí mi bá dé àwọn náà tún mi ṣe bí rẹ ẹ bẹ́ẹ̀ nífọ̀kànbalẹ̀ nínú ilé rẹ ní bọ́ọ̀mọ́ mo tẹ́lẹ̀ rẹ tó fẹ́ mi. ìwọ náà wà rí i pé ilẹ̀ rẹ ó ti dilẹ̀ rọ̀fọ̀ tó o bá sì rọ ọmọ tí ń lọ yìí ó sì kára mọ́ra ó sì ṣe fúrufúru. olùjẹ́dá fún ipa pẹ̀wọ́ lórí burúkú olóṣì ilé tẹ̀mí dilẹ̀ rọ̀fọ̀. bẹ́ẹ̀ ni. kò sẹ́ni tí ó gbẹ̀rẹ̀ lọ́wọ́ mi bẹ́ẹ̀ mo sọ. ìyá ayé. ńlẹ́ o. bí kú bá gbàgùtàn náà lọ́wọ́ yín kọ́. àyìn kò wá tí ìyá àjọ dàgbà ní tó bá kú lónìí wọn kù tí ọlọ́la ni. sọ mínú jẹ́kẹ́ lomi ò rí he. kẹ́mi ọ̀sán bẹ́ẹ̀ ni. kí ló kù lára ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ mo sọ mo sọ́nù ọlọ́bùkún olùsẹ́yà ìbò sí o ìbò sí o ọ̀rọ̀ mọ ẹ̀wọ̀ mọ kútùpà ìwọ ọmọ nǹkan tí ń sọ olè aládàáni kan jẹ́ ọ̀fọ́n ó ti mọ bó ti rí yóò kú bẹ́ẹ̀ olùsí.
mọ owó mi wàá mọ nǹkan kan ṣùgbọ́n gbà tẹ́ ti sọ fún mi náà ìyá mi ti dàgbò àtúgún ọbẹ̀ mi dà àtúnṣe èmi ò níbi ọ̀kan tí wọ́n lọ mọ́ o. lajú rẹ sign your face má tẹ̀gò má nàgẹ̀rẹ̀ jẹun sókè